gbogbo àwọn alásàrò ní Alhaji Sulaiman Akala olórí alásàrò speaker of the Kenya ni mo ń sọ ọ̀rọ̀ yìí àfọ́ sí Mìnírù pé kí wọ́n yàn ní aṣáájú mùsùlùmí kò bá ìlànà mu wípé a sì lọ bá ìmáàmù sì ní kò tiẹ̀ sí pé èèyàn wà ní olóṣèlú yóò jẹ oyè nígbà wọn bá bọ́ sọ òṣèlú lẹ̀ tó bá ṣe dáadáa ìlànà tó yàn gẹ́gẹ́ bí Arẹ́gbẹ́ ṣe dáadáa nígbà tó bọ́ sọ gómìnà rẹ̀ ìlànà yẹn ló lò ọ̀kan tó ń pè ní Adébọ̀wálé ọmọ Bíkìrè ní abẹ́ ọmọdé kẹ́ni nígbà ó ṣe dáadáa làwọn èèyàn ó yìí ti bọ́ sọ òṣèlú lẹ̀ ẹni yòówù tí ọba joyè nípa ti mùsùlùmí tó bá dé lóṣèlú yóò bọ́ aṣọ òṣèlú sílẹ̀ á wà wo iṣẹ́ tó ti ṣe láwà fífún lóyè ṣùgbọ́n gbà wọ́n wà gbé yìí jáde àti wọ́n wá gbogbo wọn ti kọ̀wé sí akẹ́gbọ́n lójijì pé wọ́n kọ̀wé sí Mìnírù wípé wọ́n ti fi ṣe aṣáájú mùsùlùmí Òṣogbo ọ̀ ẹ̀bàrà sí wa o ó dó tutù gbọ̀gbọ̀ wa pé àdáwà lè mọ́mú jọ sọ kí wọ́n ṣe yìí wọ́n ní yọ̀bọ̀ sọ òṣèlú lẹ́nà oyè yòówù bàbá tiẹ̀ fún lórí aṣáájú mùsùlùmí ká fún ṣùgbọ́n wọn ò fi lọ̀ wá wọ́n yàn ní àárín wọn ni kò sì kàn wá ọ́fíìsì ọ̀fìn máa mú wọn ti yẹ kì í ṣe ọ́fíìsì alásàrò. lọ́wọ́ sorúkọ yín lẹ́ẹ̀kan sí i. èmi ni Alhaji Sulaiman Àjàó Akálà olórí alásàrò senate president. ìlú wo? ìlú Òṣogbo ni.